ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون. الحمد لله الذي يكشف البلوى والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó máa ń ṣe àdánwò kú lérí ẹrú ẹ̀ àjálù àrélù wàhálà fìtínà ayé kò sẹ́nìkan tí máa ń ká kú fún yàn lẹ́yìn Allah. ìbànújẹ́ àti gbogbo nǹkan tí máa ń súnyàn nínú ìsẹ̀míyàn ẹnìkan tí a máa ń ké lọ́dọ̀ rẹ̀ tó lè mú aburú náà kú fún wa òun náà ni Ọlọ́run ọba wa. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo tọ́lọ́run ti ṣíkú fẹ́ nìkan aláburú èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ adúpẹ́ rẹ̀ fọlọ́run. àìmọye òjò tó ti rọ̀ tílẹ̀ ti fàmù Ọlọ́run ọba aláǹdáàbòbò wa lọ́sàn-án ń dáàbòbò wa lóru. àìmọye àwọn àmìwò àdánwò fìtínà wàhálà tó kù díẹ̀ tá a kó sínú ẹ̀ báyìí tọ́lọ́run sì fà wá yọ ń bẹ̀. Ọlọ́run adúpẹ́ o adúpẹ́ yìí tá a mọ̀ adúpẹ́ yìí tá a mọ̀ ń bẹ̀ àṣìdúpẹ́ yìí tá a mọ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fi wá sí kóńgẹ́ dáadáa. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. ìtẹ̀síwájú lérí àdúrà tí à ń ṣàlàyé fún gbogbo mùsùlùmí ayé. ajé oyé wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe kọjá wípé kò sí bùkátà kan tó wà níwájú yàn téèyàn fẹ́ kó bíyá bóyá oore tí à ń fà tá a fẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ ni àbá burú tá a fẹ́ kó ré lù wá àbí oore tó ti wà pẹ̀lú wa tá a fẹ́ kó lọ́hún gbà tá a fẹ́ kí àṣetánì ó bàjẹ́ àbí oore tó jẹ́ pé Ọlọ́run Ọba Allah kò tí ì ṣe fún wa tá a fẹ́ kó Ọlọ́run Ọba ó ṣe fún wa. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run sórí tó pọ̀ kọ́lọ́mọjọ rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n bàjẹ́ o gbogbo ìtọ́jẹ́ ìṣòro tí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà bá wa mú lọ. ajé oyè wáyé pé àdúà òun nìkan náà ni àbáyọ. al-ad'iyatu al-ma'thura 'ani an-nabiy sallallahu alayhi wa sallam. àwọn àdúà tí a máa ṣe tó jẹ́ pé gbogbo bùkátà tabawu ká ní Ànábì ti fàdúà náà lẹ̀ fún wa kákan béèrè lọ́wọ́ àwọn fáàní àbí ká lè ra ìwé àdúrà tí wọ́n ń pè ní Citadel of Believer Islam Muslim tábà ti wò ká sí ká máa kà á. àdúrà tó wà ń bẹ̀ làwọn ń ṣàlàyé fúnra wa nítorí àwa tí a máa ń ṣe tẹ́lẹ̀ ká lè bá a máa tẹra mọ́ ká mọ̀ pé kò sábàáyọ omi ìmọ̀ lẹ́yìn àdúrà. lẹ́yìn náà torí àwa tí a ń sọlẹ̀ tá a máa ń kálẹ̀ kọ̀ọ̀kan ká lè bá a tẹra mọ́ àbí nítorí àwa tá a ṣe mọ̀ pé ìwé àdúrà kan wà tó jẹ́ pé gbogbo òṣòro ayé èèyàn pátá téèyàn bá wá bayọ èèyàn bá ń bẹ. Hisnul Muslim Citadel of Believer. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa kò sí ìṣòro kan tí ń bẹ ní ayé kò dẹ̀ sí bùkátà kan tó wà ní ayé téèyàn wà béèrè pé ẹ dákun àdúrà wo ló yẹ kí n ṣe tá a ní sọ fún pé yín tá a nábì ṣe nígbà tí nǹkan báyìí tó ṣẹlẹ̀ sáà nábì kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wa tí ó ṣẹlẹ̀ sáà nábì wa Muhammad nínú dáadáa kò sí tó ṣẹlẹ̀ sí wa tí ó ṣẹlẹ̀ sáà nábì wa Muhammad nínú àwọn nǹkan tí máa ń gbomi lójú yàn gbogbo ẹ̀ pátá kí ni níta nábì sọ níta nábì ká ó wà lákọọ́lẹ̀ a ní bùkátà sọ́dọ̀ babaláwo a ní bùkátà sọ́dọ̀ pásítọ̀ a ní bùkátà sọ́dọ̀ àfọ̀njálàbí àfẹ́lẹ́bọ̀ a ní bùkátà tí ká máa fowó ṣòfò kẹ́nìkan máa dẹ́rù bà wá ọmọ gba dúkìá wa nítorí pé a ní sọ̀rọ̀ kọ́ máa wá fi dúkìá tiwa yẹn kọ́ máa fi yọ ìṣòro tiẹ̀ kú kọ́
kọ́mọ fi yanjú sọ̀rọ̀ tiẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlá amálẹ̀ fún anú al-Qur'an al-Karim suratu Zumar a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wala in sa'alitahum man khalaqa as-samawati wal arda ọlọ́run ọba ní tẹ́ bá bí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ yẹn àwọn ẹlẹ́bọ ọlọ́run ní tẹ́ bá bí wọn ipe ta ló dá sánmà àti ilẹ̀ la yaqulunna Allah èsì tí wọ́n fọ̀ ní pé Allah ló dá sánmà Allah ló dálẹ̀ kul ọlọ́run ìrà nábì wa sọ fún wọn yí pé afara'aytum ma tad'una min dunillah kí ló wá dé tẹ́ ẹ̀ wá ń ké pe ẹni tí ì sọ ọlọ́run pé kó gbà yín nígbà ẹ̀ mọ̀ pé yín tó wà nínú sánmà àti yín tó wà nínú ilẹ̀ òun ló dá òun ló ní ọwọ́ ẹ̀ ló sì wà tẹ́yìn bá ní ìwọ kìíní yìí fún mi ní nǹkan báyìí nǹkan òun bí ó bá wà ní sánmà yóò sì wà nínú ilẹ̀ àbí kó wà lérí ilẹ̀ ọlọ́run ọba ní ẹni tó wá dá sánmà àti ilẹ̀ àti gbogbo tó wà nínú ẹ̀ tó jẹ́ pé ìkápá ẹ̀ lọ́wọ́ àkílọ́ wá dé tẹ́ wá fi ilẹ̀ tẹ́ wá lọ lè bẹ ẹni tí ì ṣe ọlọ́run ọba ní in aradaniallahu bidurri ọlọ́run ọba ní sọ fún wọn yìí pé Allah ti ń júwe fún yín ẹ lè bẹ̀rù ẹ o ẹ má pe nǹkan mi lẹ́yìn ẹ má sá lọ́bọ̀ mí àfọ̀dọ́ rẹ̀ in aradaniallahu bidurri ọlọ́run ọba Allah yìí tó bá fi ìnira kan mú mi alihunna kashifatu durri ìjẹ́ gbogbo àwọn òòṣà yín àtàwọn àlìjánu yín àtàwọn ògùn yín àtàwọn ayé àtàwọn àjẹ́ alihunna kashifatu durri ìjẹ́ wọn lè mú ìnira náà kú ìrànà bí sọ fún wọn pé ṣé gbogbo àwọn òòṣà wọn àti ògùn wọn àtàlìjánu wọn ṣé wọn lè mú ìnira kú òfin ní taba fara ní. ọlọ́wọ́n bá ní kò rí bẹ́ẹ̀ àwòrán dání bí rahma àbí tọ́lọ́wọ́n bá aláàtọ́ bá fẹ́ sọ ìkẹ́kalẹ̀ fún mi tó fẹ́ bless mi tó fẹ́ kẹ́ mi tó fẹ́ ṣìnà fún mi alihunna mumsikatu rahmati ìjẹ́ nìkan bẹ nínú àwọn òòṣà yín tẹ̀ ń bọ̀ àti gbogbo àwọn àlìjánu yín àti gbogbo àwọn babaláwo yín àti gbogbo àwọn àjẹ́ àwọn oṣó yín tí wọ́n lè ṣe kínní tí wọ́n lè dí ìkànnì lọ́wọ́ tí òfin ní lọ́dọ̀ mi. kul hasbiyallah ẹ̀rì ọlọ́run rẹ̀ anábì sọ fún wọn yìí pé ọlọ́run tó ọ kul hasbiyallah sọ fún wọn yìí pé hasbiyallah ọlọ́run nìkan ti tó mi Allah is enough aya Quran ní ká oyin kọrin o kúlì sọ pé ọlọ́run ọba Allah nìkan ti tó hasbi Allah sọ fún ọgbọ́n ọlọ́run nìkan ti tó gbogbo wọn pátá bí wọ́n ṣe kọ́ pọ̀ tó wọn ò lè fara ní ọ wọn ò sì lè mú ìnira kúrò fún ọ bẹ́ẹ̀ ni wọn ò lè ṣínà fún ọ wọn ò sì lè dínà orí rẹ̀ ọlọ́run ọba ní alayhi yatawakkalul mutawakkilun wá sọ fún wọn yìí pé gbogbo ẹni tí ọba mọ̀ pé òun fẹ́ gbára lé nǹkan kan káyé wọn àtọ̀run wọn kó lè bá a da alayhi Allah nìkan ni kó tètè gbára lé kọjọ́ tó lọ alayhi yatawakkalul mutawakkilun hadhihi hiya da'watu salafiyya tusamma inda a'da'i sunnah bil wahabiyya eléyìí tí mo ṣàlàyé ní àyà yìí òun náà ni da'wa salafiyya àwọn tó jẹ́ ọ̀tá ìsìn àwọn wá sọ ní dáwà wàhábíyà àwọn náà sọ wàhábíyà kìí sàwà wọn nítorí pé à ń tẹ̀lé sheikh muhammad bin abdul wahabi an-najidi rahimahullahu ta'ala rahmatan wasi'a baba lọ sàlàyé gbogbo àwọn ayé àyífà wa àti kéwú kátó kéwú ẹ̀yin máa yá mi ẹ̀kọ́ ọ̀kọ́là àti kéwú kátó sékíní kátó tó wá kéwú nígbà wá kéwú súnà tán la wá rí i pé kéwú bídíà ọgbọ́dọ̀ pòórá lẹ Yorùbá kí mọ́mọ́ ma sọ fún ọ pé kíní ní kò gbára lé kò fẹ̀mí tẹ̀ lẹ́yìn Allah ó sì gbé dání nínú pólíbáàgì wọ́n rí mọ́lẹ̀ fún wọ́n fi ń kọ́ fún ọ wọ́n ní kò gbára lé wá wo ohun tí ìmáàmù yẹn ń ṣe àtàfà yẹn àti mùdírù yẹn wá wo ohun tí Ọlọ́run Allah ní kò máa ṣe Ọlọ́run bá ní ká nàbẹ̀ ọgbára lóhùn ebi ń kọ́ àwọn náà lẹ́kọ̀ọ́ lábẹ́rẹ́ ni Suratu Zumar Quran 39 ayah 38 ọ̀rọ̀ wọn dàrú 39-38 Quran 30 kini jama Quran 39 verse 38 kan gbé lé lọ́wọ́ ó bá ti ní kankan lágbára lé kankan la máa fẹ́ mi tẹ̀ ọkàn ní àfa ẹ̀ bá wa tú Quran 39 ayah 38 yóò pò fọlọ́kọ́ tó kà tán torí pé wọ́n jòkó lérí irọ́ ni irọ́ ni wọ́n jòkó lérí wọ́n fẹ́ kó dodo yẹn ó clear ó sì ti clear ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀yẹ sá farabalẹ̀
ẹ sá farabalẹ̀ ẹ já máa jọ bá lọ bá sì ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn mo tọ́ fáwọn àfa sunna mo ní ẹ má yà sí wọn ẹ̀yẹ sá máa sòdodo lọ ẹ sì máa yẹjú tó bá dàrú lọ àwọn yẹn náà nílà káyà àwọn tí wọ́n ń gbọ́ wa wọ́n sì ń gbọ́ tí wọ́n ń gbọ́ tiwa náà èmi ti fún wọn láyà ń sìn kí ìmáàmù yẹn wá lọ lè fún wọn ní àyà tó ní kó wọn máa gbé ìpèsè lọ sí eréta mẹ́ta kọ́ wá fún wọn ní àyà lùkúdì àtàdísì àgbélépọ̀ta àti evidence nínú Quran tó ní ká máa ṣe pẹ̀tùpẹ̀tù àtàrọ́bì wọ́n ti fìyẹn gbó lọ́wọ́ àwọn yẹn jìnnà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alùsùnà gbọ́dọ̀ ṣe kátikàtì má wọ́n dẹ́rù bọ̀ wọ́n dáyà jọ ọ̀ padà sínú citadel of believers hisnul muslim kìí ṣe hisnul káfìrì ó di ìsọ fún mùsùlùmí ẹni bá ṣetán láti ṣe Islam òun ló kọtíra yẹn kìí ṣe èèyàn tí yóò ní kàn ṣe tọ́jẹ́ pé yóò máa ka hisnul muslim yóò sì tún máa ṣe kíni yóò tún máa ṣe bọ́ ẹni ṣetán là ń bá wí tọ́ba sì ṣetán ọlọ́run ṣetán pẹ̀lú rẹ̀ ọ wà ní pé tó ń wá káàkiri láti yọ ìyá sí tòṣì lọ́wọ́ ibi àbá nàkàlẹ́ ànábìdé àti ní nàkàlẹ́ kìí ṣe ti ọ̀dà ẹ̀yìn tí wọ́n bá nàkàlà ní ó di ìtàmì bọ́dà àbí òṣèkiri ọ̀dà nàkàlẹ́ ní ìta gbà wá àwọn gba tí wọ́n wá lọ́dọ̀ àwọn èṣù àwọn gba tí wọ́n wá lọ́dọ̀ ọlọ́run Allah nípasẹ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àṣírí ni wọ́n ń pè nàkàlẹ́ téèyàn máa mójútó tí wàá lè fi báyàn lé ayé ẹ má sálọ dé èṣù mọ́ ọ̀dọ̀ Allah tó dé èṣù ní ẹ sálọ àdúà lil maridi fi iyadati ọwọ́ ara èèyàn fún ọ ọ̀rẹ́ ọmọ rẹ ọ̀rẹ́ ìyàwó rẹ ọ̀rẹ́ ọ̀gá rẹ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ nìkan ní àwọn fámìlì àbí mùsùlùmí ọlọ́lẹ̀ kí lọ́sibítù àbí nílé àbí ní alágbó láì sílẹ̀ ẹlẹ́bọ má lọ́lẹ̀ ẹlẹ́bọ. ẹ̀yọ́ mayami kí lá sọ fún ẹni tọ́rẹ̀ tí wọ́n tẹ́sílẹ̀ á ní làbáṣá tọ̀hórun insha Allah gbogbo alágbọ̀dọ̀ mọ́ làbáṣá tọ̀hórun insha Allah làbáṣá ni pé èyí tí ń ṣe ọ yìí kì í ṣe nǹkan tó le kì í sábúrú ní ṣe ọ yìí tọ̀hórun inṣàlá àárẹ̀ tí ọ̀rẹ́ yẹn ọlọ́run fi fọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́ ni tọ́lọ́run bá fi nǹkan kan fọ ẹ̀ṣẹ̀ yẹn mọ́ sábúrú nìyẹn jẹ́ mọ́ làbáṣà kò burú o ọ̀rọ̀ rẹ ò burú olóòṣà ẹlẹ́bọ òun lọ́rọ̀ rẹ burú àárẹ̀ tọ́rẹ̀ wọ̀ yìí ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ ni pẹ̀lú yọ̀ǹda rẹ̀ bọ́ba fẹ́ bẹ́ẹ̀ kọ́mọ́sà fẹ́ bẹ́ẹ̀ níta sọ̀fàlà rẹ nìyẹn lẹ́yìn náà anabi ni awa ka rukiya sila ọ̀sàdùà anabi sallallahu alaihi wa sallam ó ní maa min muslimin ya'udu maridan gbogbo ẹni tó bá lè bá mùsùlùmí kan tọ́rẹ̀ lam yahdur ajaluhu tọ́lọ́n ṣe kára rẹ pé àsìkò kú rẹ̀ kò tí tó tásìkò kú bá ti tó àdúrà yẹn ò ní ṣàǹfààní anabi ní tí àsìkò kú sì tí tó fayakula indahu sab'a marat èyàn wá wí sálárẹ̀ kan la èyàn wá kórè ẹlẹ́ẹ̀méje illa afa'ullah àfikọ́lọ́ wọn bá aláwọ̀ gbé dìde nínú àárẹ̀ yẹn bó ṣe wù kí àárẹ̀ náà tóbi tó àrírò ẹ̀rí ẹ̀ka méje sí la yọ nàró ń bẹ̀ láìpẹ́ inú kọ́ nàró lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kọ́ nàró láìpẹ́ agbára ńlá ni kí n ládùúgbò náà as'alullah al-azima rabbal arshil azimi أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك ọpẹ́ Ọlọ́run ọba tó tóbi jù tí ó sì tó tóbi tọ́lọ́run ọba tó ní alára sí tó tóbi jù tí ó sì tó tóbi tálára sí. mo wá pè pẹ̀lú agbára rẹ̀ ó tóbi òun ló tún wá ní tó tóbi alára sí mo bẹ̀ kó fún ọ lálàáfíà anabi ni illa afa'ullah àfi kí ẹni yóò dìde àárẹ̀ yóò dìde kó bí àárẹ̀ yẹn ò ní ṣe ma méje péré lọ́ọ̀ka pẹ̀lú májẹ̀mú lam yahdur ajaluhu tásìkò kú ọba ti ṣe kíní tí ọba ti tó anabi yìí tán rẹ̀ débò tí ó tàn yín àwọn tọ́lọ̀ bá ní àárẹ̀ ajali ni àárẹ̀ kú ni yóò bá lọ àmọ́ pé àárẹ̀ kan ó wá tóbi ọlọ́run sì ní ẹ̀mí tún sẹ́kù tí ó fi máa sàárẹ̀ yẹn lọ yóò dìde tẹ́bàtẹ́ kàdúrà yẹn eléyìí la máa ń kà fún aláàárẹ̀ ẹ̀yọ́ mayami doctor la I believe doctors àwọn doctors
ń ṣẹlẹ̀ báyìí dókítà ẹ máa bọ̀ ọ́ nọ́ọ̀sì ẹ máa bọ̀ ọ́ ń rẹ nọ́ọ̀sì ń rẹ dókítà ẹ̀yọ́ mayami wọn ò ní kẹ́ ẹ má gbógun wọn ò ní kẹ́ ẹ má gbé aláàrẹ̀ lọ síbítù bọ́tí ẹ gbìyànjú ẹ ṣàdúà tẹ́ bá tún gbé lọ síbítù náà ẹ̀sìn òun náà súnà nìyẹn náà òun náà bẹ́ẹ̀ sì mú tadawaw ibadallah ọlọ́run ní ẹ̀sùn ogun wòsàn kìí sógun ẹ̀bọ tí wọ́n máa wá so pàrọ̀ mọ́ lọ́rùn tí wọ́n máa so tíra mọ́ lọ́rùn tí wọ́n máa ní kọ́ máa fi kankan sínú gbèrí lábẹ́ pílò rẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa prayer 49 ibẹ̀ ló wà nínú citadel of believer hisnu muslim kálọ̀ lè ha àmà ha ni kìí sígbà tí ààrẹ bá dé lọ́mọ wá citadel káàkiri àdúgbò kọ́ tètè download ẹ̀ sórí fóònù rẹ̀ ń ṣẹlẹ̀ báyìí kó sí ní prayer 49 lẹ́yìn náà ẹ̀yọ́ mayami èyí tó kù òun náà ni dùwà áwò fati àbúwá bẹ̀rẹ̀ síkì àdúrà tá a máa ń ṣe tọ́lọ́run fi máa ń ṣínà fún yàn ṣẹ́rí bí tá a dé o àwọn èèyàn ti di olórí ibú rẹpẹtẹ shaqa'ul mar'i min ajli ta'am min ajli al-mal wan-nuqud ọ̀pọ̀ tí sẹ̀sìnù nítorí ajé àmù ìmánì ti bọ́ ẹ̀sìn ti bọ́ ọmọlúwàbí ti bọ́ kò sí èèyàn kan tí ń bẹ nílé ayé tí ò ní di provision ọlọ́run lójúmọ́ ó jẹun ó wọṣọ ó sanwó ilé ó sanwó school ó sanwó hospital ó tọ́jú ìyá ẹ̀ bàbá ẹ̀ ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ ó náwó sí mọ́sálásí ó ṣàánú àwọn tálíkà àwọn aláìní wọn náà kọ́lé ọ̀rọ̀ mọ́tò tó máa fi gbádùn ayé tó máa fi sin lọ gbogbo tá a kálẹ̀ yìí owó náà fi ń ṣe bẹ́ẹ̀ ni gábàlẹ̀ òun nídìí owó irọ́ nípa afẹ́ràn owó jura wa lọ ni owó gan náà ń pè ní sẹ̀mí ayé tí ọba ti sí owó mọ́ ẹ̀rì yẹn ń tọ̀ yóò lóun fẹ́ pokùnso ẹni bá ń rówó náà kò ní fẹ́ kó láyé ayé dùn tó bá ń bẹ lọ́wọ́ yẹn ọmọ jẹun tọ́ da ọmọ mu tọ́ da ọmọ wọ́n tọ́ da ọmọ ṣàánú àwọn èèyàn inú rọmọ dùn tó bá ń ṣàánú àwọn èèyàn àwọn yóò tó síwájú lé rẹ̀ inú rọmọ dùn pé ẹ̀dọ́ òyìnbó wa owó ń bẹ lọ́wọ́ ẹni tí ọba so wọ́n sálọ ó dáa púpọ̀ anabi ni ni'mal malu salih lirrajul salih anabi ni owó tó da owó halali tó bá lọ lè bọ́ sọ́wọ́ èèyàn dáadáa tó mọ owó ná tó láàánú ọmọ dáa ọlọ́mọṣà sí wálẹ̀ ní rẹ̀ kọ́lọ́mọba aláàkọ́ wá sínú halali fẹ́ni kọ̀ọ̀kan wa tá a máa fi ṣe rè ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa má dákẹ́ má wọlé ẹran o iṣẹ́ rẹ̀ lọ dédé ọjà rẹ̀ ọ̀tá ẹ̀yin ogbé nǹkan síta lọ fẹ́ ta orí ta gbogbo tó ń ṣe kò sábàáyọ má dákẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ní sánmà tilẹ̀ ma wá sàdúà inú àdúà tó ma ṣe òun náà ni astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi ọmọ ya bọ́lá bá ti fẹ́rí jìn ọ́ yọ kẹ́ ọ nínú kẹ́ ọlọ́run lówó wà ghafurun rahim ọsọ ọdún ayà kan ó ní fa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwal wa banin ọlọ́run ọba níbẹ̀ bá ti ń tọrọ àforíjì ẹkún bí ẹbọ wàbí ẹ ti wọ́n ń tọrọ àforíjì púpọ̀ òun ọ̀rọ̀ jò fún yín láti sánmà òun wà fún yín ní owó òun wà fún yín lọ́mọ dáadáa ẹ̀wù ń ta fẹ́ rí látara kéèyàn wọn sí astaghfirullah wa atubu ilayh kéèyàn sì túbá níbi ìṣẹ̀ṣe kéèyàn túbá níbi ẹbọ níbi ogun owó bọ́ọ̀bà tó sógun owó ọ̀ padà tòsí ọlọ́run wà fún ọlọ́mọ dáadáa torí ẹbọ làwọn ọjọ́ onúwù ṣe tọ́lọ́run fi sọ àyàn kalẹ̀ àbí kí ni wọ́n ṣe ẹbọ ni wọ́n ṣe náà ẹbọ máa ń tàyàn lóṣì ni bàbá tí ń sógun owó láti jọ títí ń ṣe kò lówó tó bá lówó kò ní sógun owó fáwọn èèyàn mọ́ àṣekú ni tọ́lọ́ ọlọ́run ọba yóò di ajá rẹ̀ sí ni kí lájà ọlọ́run jàmá ò sí kò ní tó ná arísìkítà wa ń wí yìí èyí tí ó ń fihàn lọ́kàn balẹ̀ gbogbo àṣírí ni wọ́n ń sọ o kì í ṣe owó tó ní tọ́jẹ́ pé oníráyè kírun mọ́ oníráyè sí tàájùdì mọ́ o òní gbọ́dọ̀ sí yàrá àti bàbá rẹ̀ lẹ́nu mọ́ ọjàkùn ẹbí owó kọ́ yẹn o ìyá nìyẹn owó tó bá fi ń ṣeré lówó tó fi ń sin lọ́wọ́ tó fi ń ṣe dáadáa nínú àwọn tó máa tẹnumọ́ òun náà ni Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiban wa amalan mutaqabbala ọlọ́run ọba mo bì ọ́ mọ́sàáyé fún mi ní ìmọ̀ tí ó sànfàní àrísìkí tó gbòòrò tí kò sí wàhálà ń bẹ kọ́ wá gbaṣẹ́ mi ànábì àmàṣe ó wà nínú àdúrà àárọ̀ àti ìrọ̀lẹ́ nínú tó tẹnumọ́ Allahumma inni a'udhu bika minal kufri wal fakri ọlọ́run mọ́sàdíọ́ mọ́jìndé kèfèrí mọ́jìn sẹ̀sìmí lẹ́yìn Islam mọ́sì jósì ọ̀tá mi wọ́n tẹnumọ́ Allahumma inni a'udhu bika minal kufri wal faqr bọ́ba tẹnumọ́ dáadáa aláwọ̀ sínú fún aláwọ̀ bu ọ̀la sírí nínú àwọn àdúrà tá a máa ṣe tọ́lọ́wọ́n ọba aláàfin máa ń sínú fún yàn
òun náà ni pé kéèyàn tọ́ ni ma kanzun min kunuzil janna. kí náà ń pè ní kanzun min kunuzil janna pẹpẹ ọ̀rọ̀ ńlá kan tọ́lọ́wọ́n bá aláàfin pamọ́ sínú àlìjánná. kí ni pẹpẹ ọ̀rọ̀ ńlá náà? kí ni pẹpẹ ọ̀rọ̀ náà? kanzun nǹkan tó jẹ́ àlúùlù ó válù gan lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ bá ṣe Ọlọ́run ó fún yàn ní ààyè kan nínú àlìjánná yìí tẹ̀yàn bá ń bẹ̀ yìí tó válù ni kanzun min kunuzil janna. ibẹ̀ yẹn sìn kankan tọ́lọ́run fi fún yàn lálìjánná tẹ̀yìn bá wá ṣe lérí náírà dollars àti pound sterling àti euro yìí àfikọ́ lọ́wọ́ bá aláàkọ́ máa ṣe fún yàn. kí ni kanzun min kunuzil janna jama la hawla wala quwwata illa billah wallah. gbogbo tó o bá ń ta tó o rí ta sábà sọ pé la hawla wala quwwata illa billah. má tẹnu ma pé kò sí tí ó yí padà kò sí sagbára tó lè yí nǹkan padà lẹ́yìn agbára Ọlọ́run. bó bá ti fẹ́ kí la hawla òṣìṣẹ́ ọ̀dà ọ̀sẹ̀ àfọ̀njálàbínú ó lè dúdà nùsẹ́kùlé òun náà ní lẹ́jọ́ ọmọ ṣiṣẹ́ ṣègùn bọ́wá lówó kò ní ṣiṣẹ́ ṣègùn yọ lọ Lekki phase 2 yọ lọ lè kọ́ mọ́sán síbẹ̀ tí ọmọ jáde tí ọmọ jẹ tọ́kì tí ọmọ jáde ẹ̀yẹ́ ń di adìẹ rànà olóhùn lówó òkú adìẹ lọ́dọ̀ ìyá onílékulẹ́já adìẹ tí bá tó gbá àfáà wà fi ṣàṣejẹ́. àárọ̀ yìí ní tó ń gbọ́ kan ipe bàbá kan bẹ òun tiẹ̀ wọ́n ní jálàbí lórí òun ṣe gbogbo àwọn olówó tí wọ́n máa ń wádọ̀ rẹ̀ yóò lówó fún wọn lógun owó wọ́n ló níbi kan tí máa ń yàgbẹ́ sí láàárọ̀ kì í yàgbẹ́ sí tọ́lẹ̀tì ó níbi kan tí máa ń yàgbẹ́ sí àárọ̀ yìí ní tó ń gbọ́ yìí wọ́n tó bá ti wá di ìgbẹ̀yìn ọ̀sẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n wà lọ́lẹ̀ kó ìgbọ̀nsẹ̀ rẹ̀ wọ́n wá jó wọ́n fi àwọn èròjà sí wọ́n wá lọ tí ó kunná wọ́n àrọ́ sínú ke gbogbo àwọn olówó tí bá ti ń wá wọ́n máa bulẹ̀ wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ ìpè ká máa lọ lè jẹ́ ọ̀nà ọ̀dọ̀ àfọ̀njálàbí olóòní jẹ̀gbẹ́ ọ̀jẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ. àwọn kéwù tá a fẹ́ parẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn àwọn náà sì ti mọ̀ pé àwọn pípù yìí alòlù fìtínà ni wọ́n fún wa o. wọ́n mọ bùgbẹ́ fáwọn èèyàn ìgbé lílọ̀ yóò sọ fún pé ẹ máa jẹ ẹ lówó ó sì fi kíní ẹ̀dẹ̀ wọ́n mọ́lẹ̀ ní oògùn fẹ́ ni ló fi ṣe àti gbogbo àwọn èṣù tó pèsè yẹn. ọ̀kan náà àwọn ọmọ tí wọ́n máa ń jógbẹ́ òun lọ́wọ́ túbá òun rí súnà lọ́wọ́ ń pariwo pé kì í sàfá o kì í sàfá o bọ́ọ̀ bá ti pàdé àfa súnà ó ti ṣìnà gbogbo ẹnu mo fi sọ tọ́ba ti wá pàdé àfa súnà ó ti débi tó ń lọ ọmọ tọrọ ìmúdú lédè ojú ọ̀nà Islam ọmọ wa bẹ̀ lọ́wọ́ ọba aláàkọ́lọ́mọdé ọ̀dà padà síbi tó fi kú lójú ọ̀nà súnà. Ọlọ́run ló lówó ní mo fún yàn kì í sọ̀gà kì í sadìẹ kì í sẹran kì í ṣe pẹ́pẹ́yẹ kì í sojú màálù Allah ní mo fún yàn kò sí tó lè fún yàn lówó lẹ́yìn Ọlọ́run la hawla wala quwwata illa billah ọmọ tẹnumọ́ lẹ́yìn náà Suratul Baqara ọlọ́ọ̀lì kéwú nítorí pé ọfẹ́ kọ́nà òsì fún ọ bọ́ọ̀ bá ṣe kéwú nítorí pé ọfẹ́ sí lọ́wọ́ torí ẹni tí máa ń ṣàdúrà pé kọ́lọ́hún sínú fún òun ń ṣe bàdàn bó ṣe jẹ́ pé ẹni tí ń sóògùn òun ṣe kíní òun ṣẹbọ Ọlọ́run fún mi lówó ọwọ́ ń ka súrà kan Ọlọ́run padà wá fún ọ lówó yẹn ọgbà ládàá súrà tó kà ó tún gba ládàá pé ó pe Ọlọ́run kéde pé àwọn àti fún lówó kò sí ládàá mọ́ ládàá di méjì fún ọ àdùáhù wal ìbádà Ọlọ́run ní ṣàdúrà kọ́ ṣàdúrà náà ọgbà ládàá ó tún wá ka Kùránì ọgbà ládàá ó tún wá béèrè owó lọ́wọ́ Ọlọ́run ọgbà ládàá àmọ́ mọ́jọ́ jẹ́ pé gbogbo àsìkò rẹ láyé owó mọ́ sì dákẹ́ láì béèrè káyè rẹ ọmọ bàjẹ́ ọmọ jẹun ọ̀tá ọmọ dẹni yẹyẹ láwùjọ ẹ̀yọ́ mayami sura wọlọ́maka Suratul Baqara anabi ní ikra wo Suratul Baqara anabi ní ẹ̀ma ka Suratul Baqara dáadáa chapter 2 fayina akhadaha baraka anabi ní alibarika oore yóò máa wá yín káàkiri wàtárika hasra ẹni tí ó bá máa ka Suratul Baqara yóò máa sábàmà torí pé oore yóò máa bọ́ fún òfò ní fún wala tastati'u wal batala anabi ní gbogbo àwọn aṣaagun sí yàn tí wọ́n bá rán nǹkan sí ọ tó o bá ń ka Suratul Baqara kò ní dọ́dọ̀ rẹ̀ kò ní ṣiṣẹ́ lára rẹ̀ kí ló wá dé ta ni makewu ọ̀fọ̀ tí a sá ń ka kátó di pé agbọ́sùn náà ṣe mọ̀ pé ọ̀fọ̀ yẹn ó pọ̀ gan a sì ha nígbà aláàpọ̀ ọ̀fọ̀ mọ́ kí ló dé ta ní ka Koran ọlọ́mọṣẹ́ wa lọ́lọ́fọ̀ àwọn tí wọ́n ṣe náà kọ́ lọ́n tí wọ́n túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa
Suratul Baqara ọmọ kàdé díẹ̀ o lè kàtà njoko ẹ̀kan lọ́dájú tó bá lè kàtà ọmọ kàdé díẹ̀ bó ṣe ń jẹ́ ogun sọ ní jẹ́ ogun kínní ogun baraka kínní pé baraka oore nínú oore lówó wà ọ̀nà dìmọ́kọ rẹ̀ ó dìmọ́ wọn náà ẹ dákẹ́ ẹ̀ ń wòran ẹ̀ ń sùn ẹ̀ ń tọrọ bára káàkiri lọ́wọ́ àwọn èèyàn ti dáná báyìí mà tẹ́ ẹ bá ti pè báyìí wọn ní gbé ẹ máa kaba kọ́ra ẹ̀sìn máa ṣàdúrà tá a sọ yẹn lẹ́yìn náà máa ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ ọlọ́run máa ṣínà fún máa sokùn ẹbí papọ̀ ọlọ́run máa ṣínà fún man ahabba an yubsata lahu fi rizqi anabi ní gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́run ọba aláàkọ́mọ bòun láṣìírí wa yunsa lahu fi athari tó ti fẹ́ kẹ́mi ogun falyasil rahima kọ́ máa sokùn ẹbí pọ̀ àkọ́kọ́ ẹbí òun náà ní yàrá àti bàbá rẹ̀ especially ìyá rẹ̀ tó bá wà láyé ó ní máa ṣe dáadáa sí yàrá àfi kọ́lọ́run máa ṣínà fún kí ọba wa ṣe láyé ọmọ ti sàrà fún wọn ọmọ sàdúrà fún wọn ọmọ wa sokùn ẹbí wọn papọ̀ àwọn ọ̀rẹ́ wọn àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn ọmọ lọ lè kí wọn on behalf of bàbá rẹ̀ lórúkọ bàbá ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìṣòro tí máa bọ́ mi èèyàn tá a máa pa àwọn àfa káàkiri pé ṣé wá rí yín kò ní ìdíkọ̀ wá rà àfa wọn náà sàlọ̀ aláwọ̀ kọjú sọ́lọ́hún nínú àwọn ìṣòro tí ń kojú ọmọ èèyàn òun náà ní gbèsè nígbà míì èèyàn lè yáwó kó fi ṣòwò kó jẹ gbèsè nígbà míì wọ́n lè dá gbèsè síyàn lọ́rùn ọlọ́mọdé kankan ṣẹlẹ̀ sí wa nínú méjèèjì èyí tí wọ́n ń bẹ lọ́rùn wa kọ́ lọ́mọdé àbáwá san nígbà míì wọ́n jẹ gbèsè fún rẹ nígbà míì wọ́n dá gbèsè sí ọ ní ọrùn nígbà wọn bá ba mọ́tò rẹ jẹ́ àbí wọ́n ba dúkìá rẹ jẹ́ sọmọ kó dá gbèsè lẹ́fọ̀ọ́ ni ẹ ọmọ kan ọkàn lọ lè ṣe kankan ọkàn padà jẹ́ sọ́sibítù lọ́wọ́ òpin wàhálà wo lélẹ́yìn tó lọ́n jẹ́jẹ́ mọ́jọ́gólẹ́ o gbèsè ni a ti kọ́ ọmọ pé ọjẹ́ àbí kí dúkìá rẹ kó sọnù àbí kó sowó yànnù àbí kíkan mistakenly kíkan ẹnìkan bàjẹ́ lọ́wọ́ rẹ kó sì dúró lé lọ́rùn pé wọ́n gbẹ̀san ẹ̀yọ́ màyá mi ad-daynu hamu layl wa dhullu nahar wọ́n ní ìtìjú ni gbèsè jẹ́ lọ́sàn-án ìbànújẹ́ òru ni fẹ́ni tó bá máa wò tó bá wá san gbèsè láyé ń bí tó bá kú irun rẹ àwẹ̀ rẹ àti gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tó ń ṣe lé ayé ibẹ̀ ni wọ́n ti yọ dédé tí ọba yá nínú owó fẹ́ni tó lówó torí òun ṣiṣẹ́ ìwọ òṣìṣẹ́ tí wọ́n fi ná òun ṣiṣẹ́ ìwọ ná ẹ̀ wá dá padà fún mọ́ wọ́n ní wọ́n yọ nínú òun ràtà wẹ̀rẹ̀ wọ́n yọ fóun náà lọ́rùn wọ́n yọ fún jọ́lì kìyàmà ọlọ́mọdé àfisẹ́ rẹ wa ọlọ́mọdé àfisẹ́ gbèsè o máa kọ gbèsè lẹ o kàn lè bọ̀ san tó bá kú àwọn tó bá fẹ́ràn rẹ nú àwọn ọ̀rẹ́ rẹ mọ́sálàyé kọ́ o kọ́ mọ́ fi àwẹ̀ rẹ san gbèsè lọ́rùn ara tí èèyàn máa ń tara bọ̀ téèyàn fi máa ń rí gbèsè san òun náà ni pé kéèyàn kọ́ lẹ̀ àyímọ̀ ìkúlédé kàn lè báyàn san kéèyàn ló fìrì lọ́rùn àbí kò sì ṣàdúrà nílé ayé ń bí kò rí pọ̀ san tán kó tó di pé ọjáde láyé ó jẹ gbèsè ọ̀nkọ́lé ó jẹ gbèsè ọ̀nra mọ́tò ó jẹ gbèsè ọ̀nra aṣọ tuntun onígbèsè sí ẹni ọjẹ́ gbèsè sí rí ọ yóò mọ̀ sí pèlè ọ́nì yóò ní o fi ayé títí o fi bàtà ayé tòun jẹ́ ẹ̀yọ́ màyá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa àdúrà wò la máa ṣe tí gbèsè bá pọ̀ gbèsè ọlọ́mọdé àjẹ́ ọ̀la jẹ́jẹ́ lójókòólẹ̀ gbèsè ó sì wọlé wẹ́rẹ́ tí wọn náà rí i pé káì wàhálà ti dé tọ́ba ti wá rí bẹ́ẹ̀ ọmọ wa ṣàdúrà ẹnìkan ló lè bá afáwọ̀ Ali bùnà Abi Talib ọlọ́ lè bá ó ní òun jẹ gbèsè òun fẹ́ rárá òun kú olóko ẹrú olówó òun ti mú un lẹ́rú òun wá ń dáwó fún díẹ̀díẹ̀ mùkátìbù ni òun wá fẹ́ yọra òun kú olóko ẹrú kóun lè rọ́lọ́wọ́n bá aláṣìn òun wá sanwó ìsanwó yìí débi pé agbára ti pin gbèsè sì kúnlẹ̀ Ali ní ala uallimuka kalimatin allamani rasulullah sallallahu alaihi wasallam ṣé mo lè kọ́ láwọn gbólóhùn díẹ̀ kan tá ànábì kọ́ mi yí pé bẹ́ẹ̀ bá jẹ gbèsè law kana alayka mithlu jabal suirin dayna adda'u Allahu anka tí bá kọ́ láwọn gbólóhùn kéékèèké yẹn ọlọ́run ó san gbèsè rẹ ọ̀ bá a dà gẹ́gẹ́ bí òkè suiri òkè lákàní òkè suiri kí gbèsè rẹ kó tóbi bí òkè suiri kọ́ dẹ́ pé bó ṣe tóbi yẹn góòdì ní gbogbo ẹ̀ kọ́ wá jẹ́ pé dédé gbèsè tó jẹ́ ní dédé góòdì tó tó òkè suiri adda'u Allahu anka ọlọ́run ó bọ̀ san gbogbo ẹ̀ pátápátá tí ò ní sẹ́kùn kankan arákùnrin ní dákun mọ́sá ẹ̀kọ́ mi ṣé kémi náà kọ́ yín
ẹlòmínà ti mọ̀ àmọ́ kò ṣe àbí kéèyàn máa ṣe kó tó máa wá àṣírí bíbò káàkiri èyí tí wọ́n máa wẹ̀ àbí èyí tí wọ́n máa la ní òjò ṣiṣẹ́ nìyẹn. Allahumma kfini bi halalika ani haramika wa aghnini bi fadlika amma siwaka kò jù bẹ́ẹ̀ lọ. èmi dáhùn orí ǹjẹ́ ọmọ ọwọ́ gbèsè kan mọ́ dáhùn orí ọlọ́run sísan ẹni mo yáwó lọ́wọ́ ẹ̀ Ìbàdàn lọ́wọ́ èmi wọ́n ń bọ̀ láti lọrin mo wà nù mọ́tò wọn ní tàbá sí tíráfù ká máa ṣàdúrà mo wà pé mo ní wọ́n lọ́hùn gbèsè tó wà lọ́rùn mi bá ń san o ìwọ́n ń ṣàdúrà ilẹ̀ wa sùn Èkó ní ń bọ̀ mo wà pé mọ́jì ìrìn òru jẹ́ kí n lọ lè sùn sọ́dọ̀ ọ̀rẹ́ mi tí mo jẹ lówó nìbàdàn mo bá gbàbẹ lọ Èkó ní ń bọ̀ jama nígbà lè wá sùn mo wá bọ́lẹ̀ nìbàdàn àṣẹ àdúrà mi ti gbà mo ti bọ́lẹ̀ mo wá dọ́dọ̀ rẹ̀ nítorí àyè tí ju gbèsè mo ní n ti ń bẹ́ lẹ́yìn gbàgbé o kọ́dà mo ti kọ́lẹ̀ sínú wíìlì kọ́lẹ̀ mọ́jà á ti lọ́sìn o ń gbàgbé o ń sáré o ọlọ́mọ̀ya oníkìlá wà fúnra wa fún ọ̀rẹ́ mi náà kọ́lá bá ṣe dáadáa fún oníkìlá wà fúnra wa fún àfa mo fún yín lówó yẹn ìdí àmà sọ̀rọ̀ mi ẹ wà dùà ẹ wo bó ṣe gbà àdúrà tí a náà gbà wọ́n sá dúó lójú kan tó bá ti dúó lójú kan ọmọ bọ́ọ̀lù ṣe dáa tó Allahumma kfini bi halalika ani haramika wa aghnini bi fadlika amma siwaka kí ni túmọ̀ rẹ̀ ìwọ Ọlọ́run bá o abu'idni ani haramika lé mi jìnnà sí aramu gbé mi jìnnà sí gbé aramu jìnnà sí mi náà wa aghnini bi fadlika pẹ̀lú ọlá rẹ̀ àti ìkẹ́ rẹ̀ aghnini rọ̀ mí lọ́rọ̀ amma siwaka mọ́jì máa lọ lè tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ó jí máa wá tọrọ ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ó jí ti máa wá tọrọ ṣe tọrọ yẹn bá ti dàbá wọn tọ́jú pé Allah nìkan ló ń tẹ́wọ́ sí Allah nìkan ló ń bẹ̀ pé ràn mí lọ́wọ́ kódà kéèyàn máa pe àwọn èèyàn ẹ ṣàánú mi kódà o téèyàn bá mọ̀ pé yẹn ní problem ni o kọ́ ọmọ sẹ́dá ká ní abàtà àwọn èèyàn lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́ ọmọ disturb brother rẹ sister rẹ àwọn ẹbí ẹ̀ tó wà lábúròdù kọ́ ọmọdé wọn sinmi ọmọ gbòdì ní problem kọ́ wa padà wá sọ bá dà díṣẹ́ bẹ́ẹ̀ bá wà ní problem yìí èyàn máa wá sàdúrà pẹ̀lú ìyọ̀ǹda tó Ọlọ́run bá Ọlọ́run padà yọ̀yàn kó ń bẹ̀ Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka àmọ́ wí sáma wí lọ sáma pé kò sí nọ́mbà mẹ́sì máa wí iye tó bá wù ọ́ ni ó wí sáma wí lọ má mọ nọ́mbà fún rẹ 7,777 níjọ́ tó bá lágbára ńkọ́ ó ní kọ́ ọmọ pé àwọn ajé ni òjò ṣe 7,000 pé àwọn ajé ni wọ́n di ọ lọ́wọ́ ẹ má máa ṣe bídíà àmọ́ o nínú àwọn àdúrà tó jẹ́ pé Ọlọ́run Allah subhanahu wa ta'ala máa fi yọ̀yàn kó nínú gbèsè Allahumma inni a'udhu bika min al-ham wọ́lọ́wọ́n bá o mo wá sọ lọ́dọ̀ wọ Ọlọ́run sọ mi níbi ìbànújẹ́ òru wal hazan sọ mi níbi ìbànújẹ́ ọ̀sán sọ mi níbi ìbànújẹ́ òru àti tọ̀sán wal ajiz káfẹ́ ṣe kámárì ṣe kámá tiraka kámá rábàyọ sọ mi ń bẹ̀ wal kasal òròjú tí ìbátẹni jẹ́ Ọlọ́run sọ mi ń bẹ̀ wal bukhul ahun ẹgbẹ́ sàrà máa ń sin náà ni ìjàmá kí ni ahun máa ń sin tiẹ̀ gbèsè bọ́ọ̀ bá ti ń sa àwọn ọmọ jẹ gbèsè wal bukhuli mọ́jì máa sáwọn wal jubun mọ́sẹ̀ mi lójó ẹbẹ́ nìkan lọ́jẹ́ nìkan lówó lọ́pàdé rẹ̀ ní àárín ọjà ọ̀pàdé ẹ̀ lógìgì báyìí ó sì ṣubú ó sì dákú ọjẹ́ lówó ẹ̀yọ́ màyá mi wàdúlà ìdẹ́yìn ni ẹbí ti gbèsè dúlà ẹbí ti ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́ ma sanwó táwọn kan tó máa rán létí pé ẹ mà tún jèmí náà sẹ́yìn náà ti tèmi náà ẹ̀kọ́ lẹ́ o wọ́n mọ̀ láti pé tó yáwó lọ́wọ́ lágbẹ́jà níbẹ̀ mà nílò tọ́ wàhálà ti dé òun kàn mọ iye gbèsè mọ́ dọ́là ìdẹ́yìn nìyẹn àwọn ẹbí ti gbèsè tó ti kọjá sálárì ó kọjá owó imagine owó tẹ̀yàn lè rí nípa ní dọ́là ìdẹ́yìn sọ mi ń bẹ̀ wọ́gálẹ̀ bá ti rìjàl sọ mi níbi káwọn tí mo jẹ lówó ká máa wá fà mí káàkiri ká wá jẹ gàba lérí mi ká máa dára tó bá wù wọ́n fún mi ọ̀la police station ọ̀túnla ọ̀dọ̀ àwọn landlord ìjọ mẹ́rin ẹ̀yà wáńbí
kí n wá dẹrú fún wọn wọ́n sẹ̀ sọ mi bẹ́ẹ̀ torí tó bá ti jẹ́ yẹn lówó dẹrú fún ọmọ kí lẹ́mẹ̀wá ọmọ ní bẹ́ẹ̀ àláfíà yín náà ni bóun ni àwa yóò sà ó ti kí mi lẹ́ẹ̀kan màmá wo mi ni màmá wo mi ẹ̀sà lẹ́yìn ọ̀dà lọ́dẹ̀ ní tí èyàn bá jẹ ń gbèsè ẹ̀sà lẹ́yìn ọ̀dà lọ́dẹ̀ ní tí èyàn bá jẹ ní kíní èyàn bá jẹ lówó ọlọ́mọta san gbèsè ọ̀run ẹni kọ̀ọ̀kan wa èyí tá àrántí nínú gbèsè wa kọ́lọ̀njẹ́ arántí kọ́lọ̀njẹ́ alẹ́ san àdúrà ńlá nìyẹn èyí tá àrántí nínú gbèsè wa kọ́lọ̀njẹ́ arántí kọ́lọ̀nwájá sí kíní kọ́lọ̀njẹ́ alẹ́ san àwọn àdúrà tá a máa ń kàn ní Allahumma inni a'udhu bika min al-hammi wal-hazani wal-ajzi wal-kasali wal-bukhli wal-jubni wa dala'i ad-dayni wa ghalabati ar-rijal prayer 41 ló wà àdúrà gbèsè mo ló wà prayer kíni jama 41 oni oníjẹ́ odi 419 dọ́wà wàlhámi wàlhásùn tó adébíyàwí àdúrà tẹ́yìn bá kan bá rẹ̀ nínú ìbànújẹ́ owó ń bẹ lébi ẹrù kò jẹ́ nìkan lówó owó wà ń bẹ àmọ́ èṣù kan bá jà àbí ó ti tọwọ́ bọ àwọn ẹ̀ṣẹ̀ kan àbí bẹ́ẹ̀ sì kọ́ àwọn àlìjánu kan ti ráyè nínú ẹ̀mí ẹ̀ wọ́n wá ń bànújẹ́ ilé ayé wa sùn ọkọ rẹ̀ ń tọ́jú ẹ̀ ìyàwó rẹ̀ ṣe dáadáa sí ó bímọ gbogbo dáadáa ló ní àmọ́ dojoojúmọ́ òun ti fẹ́ dọ̀bù dojoojúmọ́ òun ti fẹ́ dọ̀bù tí ó sì máa sọ fún yín pé ẹ mójútó ọ̀rọ̀ òun ó pokùnso bẹ́ẹ̀ bá dẹ̀ mójútó lóòótọ́ ó lè gbé nǹkan jẹ téèyàn bá bẹ nínú bànújẹ́ eléyìí yóò máa jẹ́ bí àdúrà gbogbo lè ṣe ṣe mọ̀ pé àwọn tọ̀hún náà wọ́n máa ní nǹkan kan tí wọ́n ní sọ eléyìí ẹ̀yìn gbogbo lè ṣe ni kò sí ní tọ́ ọ̀nà sí tí ò ṣe kí ni tí ò lọ àdúrà gbogbo olùṣe lélẹ́yìí gbogbo tí má ti ń bọ́jà nínú ẹ̀mí rẹ tí wọ́n ṣokùnfà bànújẹ́ tọ́wọ́ ajẹ́lé ayé oṣù ọ ẹ mọ̀ pé mo ti fed up àdúrà eléyìí ó wà fún gbogbo òṣòro tọ́wọ́ wà nílé ayé tó ti wá jòkó tìyàn tí nìyẹn wọn ń bàjẹ́ téèyàn òṣèlú àbáyọ èèyàn ní kéèsì nílé ẹjọ́ ọ̀rẹ́ ọmọ ọ̀tún rẹ̀ ìyàwó gbogbo wàhálà sá ń jálura wọn iṣẹ́ lọ déédéé gbogbo nǹkan sáwà jálùyàn ìbànújẹ́ nínú ẹ̀mí wọ́n dá wàhálà síyàn lọ́rùn ọlọ́lẹ̀ ka àdúà anabi sallam anabi ni ma asaba abdun qat hammu wala huzn kò sí ẹrú kan tó jẹ́rú ọlọ́run tí wọ́n mọ̀ bẹ nínú ìbànújẹ́ àbí nínú dààmú faqala kọ́ wa sọ pé allahumma ìwọ ọlọ́run ọba mi inni abduka èmi ni ẹrú rẹ ibnu abdika èmi lọ́mọ ẹrú rẹ ibnu amatika èmi ni ọmọ ẹrú rẹ lóbìnrin ìyá mi ẹrú rẹ ni èmi lọ́mọ ẹ̀ nasiyati biyadika ọlágbára lérí mi aṣọ eré mi ń bẹ lọ́wọ́ rẹ kò sára tó lè fi mi dá nítorí sọ fọlọ́wọ́n bá yẹn sọmọkọ́rọ̀ ńlá ni ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ fọlọ́wọ́n madin fi hukmuka gbogbo ìtọ́sẹ̀lẹ̀ sí mi nínú dáadáa àti ìtọ́sẹ̀lẹ̀ sí mi nínú ìtí ó dùn mọ́ mi gbogbo ẹ̀ pátá wọ́lọ́wọ́n ọba ó ti parí ẹ̀ lérí mi mo sì mọ̀ pé kò ní yẹ̀ nítorí pé o ti kọ́lẹ̀ ṣe mọ̀ pé èèyàn ń gbé títóbi fọlọ́wọ́n ọba nìyẹn adilu fiya qada'uk gbogbo ń tọ́ba wa dálẹ́jọ́ fún mi nílé ayé ọ̀sàbòsí fún mi o ọ̀sàbòsí o as'aluka àmọ́ ń bẹ̀ ọ́ Allahu akbar as'aluka adúlá ńlá ni as'aluka àmọ́ ń bẹ̀ ọ́ as'aluka bi kulli ismi huwa laka gbogbo kọ tó ń jẹ gbogbo kọ tó ń jẹ tó jẹ́ okọ rẹ mo fi bẹ̀ ọ́ mo sẹ́ sànú mi samaita bihi nafsaka tó jẹ́ pé wọ́n lọ sọ́ra rẹ kìí ṣe èyí táwọn èèyàn sọ ọ́ èyí táwọn èèyàn sọ ìfẹ́ yẹn bẹ̀ ọ́ àwọn síjàkà sísù àwọn dámdámà ya ìlú ìyẹn kọ́ samaita bihi nafsaka èyí tó sọ́ra rẹ aw anzalta fi kitabika àbẹ́yìí tí o sọ sínú tírà rẹ kí ni tírà rẹ alukurani àti kíni àti sunna aw allamtahu ahadan min khalqika àbí àwọn orúkọ rẹ tó jẹ́ pé ó fi mọ àwọn ẹrú rẹ nínú àwọn ànábì Ọlọ́run àtàwọn màláíkà àwọn òwò Ọlọ́run ọba aláàmọ́ ń fi orúkọ rẹ mọ àwọn ànábì Ọlọ́run àti kíni àtàwọn màláíkà ṣẹ́ra àwọn èyí tí ọba wa wà nínú àkọọ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run làwọn àlùmọ́ ọmọ sí kíni làwọn ọmọ lò kìí ṣe pé àlùmọ́ tó wá lọ lè gba orúkọ míì táwọn ànábì Ọlọ́run mọ̀ àwọn sòfíà láàrin yẹn wọ́n ní Ọlọ́run ló fi mọ bàbá orúkọ kan ní wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni wọ́n wá mú ọ̀rọ̀ yìí wá
ipe bí ahadan ọ̀kan nínú àwọn ẹrú Ọlọ́run ọba náà ní ṣéwù yẹn irọ́ o àwọn afáàní al-anbiya'u wal malaika èyí táwọn anábì Ọlọ́run bá wá mọ̀ tọ́lọ́run fi mọ̀ wọ́n yẹn òun làwọn ọmọ sí kínní yá sì tìrù kò sínú al-Qur'an inú súnà lọ́wọ́ anábì ló fi mọ̀ wá pọ́lọ́ ń jẹ́ bẹ́ẹ̀ yá sì tìrù yá ṣáfì kò sínú Qur'an anábì ló fi mọ̀ wá pọ́lọ́ ń ṣe kínní Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ti tó wa ẹ mọ̀ tí wọ́n kọ́ tàwọn bàbá káàkiri ọmọ Ìdúgùrí mọ́ gbogbo ọkọ̀ tó jẹ́ pé ìwọ Ọlọ́run bá lọ sọ́ra rẹ àtẹ̀yí tó sọ sínú tẹ́ra rẹ àtẹ̀yí tó fi mọ àwọn ẹrú rẹ nínú àwọn anábì Ọlọ́run bá tàwọn màláíkà àwòṣìṣẹ́ àṣàtìtàbí fi ilmi al-ghaybi indak àti ó kọ́ tí ìwọ Ọlọ́run bá ń jẹ́ tó jẹ́ pé màláíkà kan mọ́ bẹ́ẹ̀ lọ́kàn náà àwọn anábì Ọlọ́run bá mọ́ àmọ́ wọ Ọlọ́run nìkan náà lọ́mọ pọ́ ń jẹ́ bẹ́ẹ̀ mo fọkọ náà mo fi bẹ̀ wọ Ọlọ́run anta ja'ala al-Qur'ana rabi'a qalbi mẹ́sàn-án ṣe al-Qur'an ṣe ní sábàbí ìdùnnú ọkàn mi wa nura sadri al-Qur'an oye fi ṣe ìmọ́lẹ̀ inú ọkàn mi kó máa jẹ́ ìṣípayá fún mi tí inú mi ó fi máa dùn tí ìfín máa bẹ nínú ìbànújẹ́ wajalaha uzni wa dhahaba ammi mo wá bẹ̀ ọ́ al-Qur'an fi ṣe tí ó mú ìbànújẹ́ kúrò fún mi bóyá ìbànújẹ́ yìí tó ti kọjá àbí ìbànújẹ́ lérí tí ń bọ̀ tí ń bà mí lẹ́rù Ànábì ní tẹ́yìn bá ti kà bẹ́ẹ̀ Ànábì ní tẹ́yìn bá ti kà bẹ́ẹ̀ illa adhhaba Allahu hammahu wa husna àfikún ọba ó mú ìbànújẹ́ yẹn lọ wa abdalahu makanahu faraha àfikún ọba ọlọ́wọ́ fi ìdùnnú sí lọ́kàn inú rọ́kàn máa dùn náà ni inú rọ́kàn máa dùn náà ni inú rọ́kàn máa dùn náà ni adélágbájá ẹgbẹ́ nǹkan jẹ mọ́ alọ́lọ́ yọ mí ẹrù tó wà lọ́kàn rẹ̀ ọlọ́wọ́ gbé gbó fún inú rọ́kàn máa dùn ni Ànábì sọ bẹ́ẹ̀ pé ìbànújẹ́ rẹ̀ ọ lọ gbogbo ní wọ́n ti mọ̀ ọ́nú jẹ́ máa kà á àwọn sọ̀hábà faqalu wọn sọ fún Ànábì pé ya Rasulullah afala nata'allamuhunna ṣé kálọ̀ lè wá bá ṣe ha àdúrà yìí bá ṣe máa tá a ha ṣe rí Ànábì ní yanbaghi liman sami'ahunna an yata'allamahunna Ànábì ní ó tọ́ fún gbogbo ẹni tó bá ti gbọ́ kọ́ ya rí pé òun mọ̀ òun ṣe ha ṣe rí láti máa fi pè Ọlọ́run. Allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika madin fiya hukmuka adilun fiya qada'uk as'aluka bikulli ismin huwa laka sammayta bihi nafsaka aw anzaltahu fi kitabika aw 'allamtahu ahadan min khalqika aw ista'tharta bihi fi 'ilmi al-ghaybi 'indaka an taj'ala al-Qur'ana rabi'a qalbi wa nura sadri wa jalaha uzni wa dhahaba ammi kò tó ṣẹ́jú méjì jama bóyá ṣẹ́jú kan ọwọ́ fẹ̀rẹ̀ ẹlẹ́fẹ̀sùn prayer kí ni jama ọ wà nínú citadel ọ̀fẹ́ ní ma fún yín ọ̀fẹ́ àdúrà táwa ṣe ni pé kọ́lọ̀ wájú ọmọ yìí rẹ̀ tọ́lá àwọn tí wọ́n ń sọ oògùn náà àwọn náà ń sọ pé oògùn tí àwọn ọba fowó ṣe ẹ̀yìn àrò làwọn máa ń gbàgbé ẹ̀ sí tọ́lá àwọn oníkàásí àmọ́ àdúrà ọ̀fẹ́ là nẹ́bí fún wa ànẹ́bí ògbówó lẹ́wọ̀ ẹnìkan àṣírí kan bẹ ẹ̀yìn ìgbà kankan o ẹ̀ ṣe sàrà o ẹ̀ ṣe kídímọ̀ o ìmúnisìn níjẹ́ bẹ́ẹ̀ èló là nẹ́bí wà lọ́wọ́ rẹ èló làwọn sàhábà gbà ọlọ́run bá kẹ́ wọn ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa prayer 34 prayer kí ni jama 34 3 àti 4 3 ẹ̀ta àti kíni àti 4 ẹ̀rin mọ́jọ́ dàrú mọ́ o nínú citadel of believer tó bá jẹ́ obìnrin owó yìí bẹ̀rẹ̀ padà yóò ní Allahumma inni amatuka bintu abdika bintu amatika nasiyati biyadika yọmọ wa sekini yọmọ wa bá a lọ torí pé èmi lẹ́rú rẹ lọ́kùnrin ni wọ́n ń pè ní abuduka kóbìnrin ọmọ ní èmi lẹ́rú rẹ lọ́kùnrin sọ́kùnrin ni ẹ̀yin ìyá wa ẹ lọ lè kàdúrà yín ọkọ mi ti sún mi ilé wa ń gbóná èsù ní jẹ́ kí ló gbóná o ẹ̀yin ọkọ mi ọ̀yà sí mi mọ́ fóònù ni máa ń tẹ̀ nítorí ọmọ kà ní ọlọ́run ọdún ọ̀nù yóò yí padà fún ọ mo fẹ́ kọ́kọ́ lẹ̀ kí ló dé olóhùn òun fẹ́ dọ̀bù ni òun ti sún un ó gbà tó ṣàdúrà ọkọ̀ọ̀kọ́ lẹ̀ tó ń wí yẹ àṣetánì ló gbé aṣọ́kàn rẹ tọ́ba ti ti ṣàdúrà ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdúrà inda faqd nafs wadiya ilmaali wal mansib wa fawat alfursa àdúrà tá a máa ń ṣe tí nǹkan bá bọ́ fún yàn àdúrà tá a máa ń ṣe tí nǹkan bá bọ́ fún yàn
ọkọ rẹ̀ kú ọmọ èké ni ọ́ àbọ̀mọ̀ yẹn ṣaláìsí lógìgì owó rẹ̀ sọnù wọ́n gbé mọ́tò rẹ̀ nǹkan kan bọ́lẹ̀ nínú dúkìá rẹ̀ òòrì mọ́ ọbọ̀mọ lọ́wọ́ wọ́n yọ ọ́ nípò wọ́n di tẹ̀rẹ̀ wọ́n yọ ọ́ ẹnìkan ló ń bọ̀ wá ra mọ́tò lọ́wọ́ rẹ̀ ó ti ní kó ṣẹ́dá kan nọ́mbà ọ̀ṣẹ́dá kan nọ́mbà ọ sọ fún ọ pé òun bọ̀ lágo mẹ́rin ó lóun bọ̀ ara lẹ̀ ó ní lágo mẹ́rin àbọ̀ òun bọ̀ ẹ ṣẹ́dá kan nọ́mbà yín a ti parí gbogbo ìwé yẹn ó dé tán ẹ sọ̀rọ̀ tán ọlọ́mọ ya ó ní ìràmọ́ nǹkan ti bọ́ o ọ̀rọ̀ àmọ́kẹ́ ọkà jàlábí àbí mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ọkà jọ àfáwọn wò pé ọbẹ̀ ti sọ nígbà ọ̀ya ló pinnu pé yóò dá kí n lè kó èkó òdùmọ̀ta ó dà pé ó tún chief ń bẹ̀ èkó kẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ màyá mi wọ́n gbowó lálá fún ọ àwọn gbajúmọ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wọ jáde nínú àkáǹtì ẹ̀ nǹkan bọ́ ọmọ anábì ádámù jẹ́ wọn gbogbo tó bá ti bọ́ fún yàn àwọn àlùfáà ni má dákẹ́ o èyí tó fi máa pé ẹ̀yà ayé ibi ẹ̀ tó ń bá mi dé ní ogun ní irọ́ kádàrá ni sọ wá dáadọ́ àkànbẹ tó bá ṣe ànábì lọ́lọ́run ó dáadáa padà fún ọ èyí tó dáa ju tó lọ́n gbà kí ládùúgbò náà afa Ibn Abbas ó ní ma min abdin yusabu ó lé ànábì sọ pé gbogbo ẹni tádàwọ̀ kan bá bá tí nǹkan bọ́ fún bí musiba kan bá lógìgì ọlọ́run gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ nínú àwọn nǹkan tó válù lọ́dọ̀ rẹ̀ musiba kan sábà fayakul ó wá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run ọba láti wá gbogbo àti ń ta ní ọ̀dọ̀ ọlọ́run láti kíni ilé àpàdà sí àtàwọn àti ń ta ní ọwọ́ wí bẹ́ẹ̀ lẹ́yìn náà wá sọ pé Allahumma ìwọ ọlọ́run ọba mi ajirni fi musibati masa ìlàmí níbi musiba yìí masa ìlàmí mọ́jọ jẹ́ sábẹ́ àbí aburú fún mi wa akhlifu li khayran minha wá jaarọ̀ yìí tó dáa ju yìí tó gbà yìí lọ èyàn ti fìtì sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba ló gbà ipe kádàrá ọlọ́run ọba ló ṣẹlẹ̀ lèyàn fi lùsìn kan náà Allahumma ajirni fi musibati wa akhlifu li khayran minha kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ní anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni illa ajara Allah wa akhlafahu khayran minha àfi kí ọlọ́run ọba àlá kọ́lá kóònù musiba yẹn ìtumọ̀ ní pé gbogbo àdánwò tí musiba yẹn máa ń fà bí ìrònú bí hypertension stroke ọlọ́run ọlá kó ń bẹ̀ lẹ́yìn náà ọlọ́run ọba àlá wà fún un ní èyí tó dáa ju èyí tó lọ́n gbà lọ tẹ́yìn bá kàdúrà yìí tẹ́yìn sì gbàgbọ́ pọ́dọ̀ ọlọ́run ló ti wá sọ ma pé kó o tó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un náà ó rò dáadáa kì í ṣe pé ọkàn sọ inna lillahi wa inna ilayhi raji'un náà lẹ́nu ẹ̀mí rẹ̀ sì sọ pé lágbájá ló fi ṣe mí tàmọ̀dé ló kó bá mi ẹnìkan ló da ogun délé ni ìwọ yẹn o ti gbà pé kì í sàtọ̀dọ̀ ọlọ́ àmì tó gbà bẹ́ẹ̀ lóòótọ́ pé inna lillahi wa inna ilayhi raji'un tọ́wọ́n Allahumma ajirni fi musibati wa akhlifu li khayran minha ìyàwó kọ́ ẹlẹ̀ ọwọ́n sunkún káàkiri má sunkún ṣe ebó ti lọ ẹjọ́ máa lọ àkọlẹ́ ọlọ́sẹ̀lẹ̀ yẹn ọbẹ̀ ẹbẹ̀ olóhùn sáà gbà wọ́n fọmọ́lẹ̀ náà ní tọ́ ẹjọ́ máa lọ ọ wá sí àdúrà yìí ó débi tó bá kí mọ́tò sí kọ́lọ́mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa ó wọlé báyìí àfa mọ́tò ti lọ ọ tẹnubàdúrà inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlifu li khayran minha ọlọ́run ní mọ́tò tó dáa ju ìtọ́ lọ́lọ́ ọlọ́run pààrọ̀ fún ọlọ́run gbọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ ọwọ́ sàdúrà yìí inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ọba Fatima kún Allahumma ajirni fi musibati wa akhlifu li khayran minha ọlọ́run ọba o mọ́jì kó dọ̀ dá wàhálà lè sunu ara mi o torí pé àkọọ́lẹ̀ ti ṣẹ lẹ́yìn náà kọ́ wá pààrọ̀ èyí tó dáa jù lọ kọ́ pààrọ̀ rẹ̀ fún mi ó dọ́ síbítù wọn lọ́mọ rẹ̀ wọ́n ní wọ́n bí kalẹ̀ òkú ni wọ́n bí ó ní inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́wọ́n bá ọ̀dọ̀ rẹ̀ lọ́mọ yìí ti wá wọn náà ló ti gbà ó kèésà ayé kèésà jẹ́ o Allahumma ajirni fi musibati wa akhlifu li khayran minha musiba yìí ọlọ́wọ́ oore ńlá ni wọ́n fi jàrọ̀ fún mi o ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ alọ́lẹ̀ mójútó ogun tá nàbí sekínì tá nàbí filẹ̀ fún wa
àdúrà yẹn ó wà nínú citadel of believer tó ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa tó èyí tí a fi parí òun náà ni àdúrà tí èèyàn bá ń wọ́mọ tí ọ̀rọ̀ ọmọ ṣẹlẹ̀ àwọn mẹ́ta kan bẹ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má fọ̀rọ̀ wọn ṣeré ẹni tí ń wọ́mọ ẹni tọ́rẹ̀ àti ẹni tó sì ń dà láàmú owó la fi lu ayé ọmọ nìdùnnú ayé àlàáfíà la fi sáyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ ṣàkíyèsí pẹ̀lú wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ máa fún wọn ládùúgbà ẹ máa ṣàdúrà fún wọn kọ̀rọ̀ ìṣòro mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìmọ̀ ń gba iman ìmọ̀ ń gbẹ̀sìn ìmọ̀ ń gbà wá ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ẹni tí ń wọ́ ọmọ wọn ní alákọ̀ọ́kọ́ òun náà ni pé kó lọ lè fẹ́ yàwó àbí kó lè lọ́kọ lọ́nà halali tó bá ti ṣèyẹn tán èyí tó kù òun náà ni pé kí wọ́n máa súnmọ́ra wọn anabi Zakariya pẹ́ kó tó bímọ kò dẹ́lẹ́bọ anabi Ibrahim pẹ́ kó tó bímọ kò dolóòsà kò pọ́n adìẹ kò máa pọ́n adìẹ sẹ́yìn báyìí àwọn afáàmì bẹ́ẹ̀ lẹ́yìn yorùbá àwọn fún jálàbí tẹ́ máa ń gbé adìẹ sí ẹ̀yìn àwọn ìyá olówó yóò kó mílíọ̀nù kalẹ̀ yóò tún pọ́n adìẹ nígbà tó gọ̀ wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ ó tún pọ́n adìẹ ó ti jáde yunifásitì ṣé adìẹ máa ń fún yàn lọ́mọ tani máa ń fún yàn lọ́mọ jama yahabu liman yasha inatha ọlọ́run ní tó bá wù wọn ọlọ́run wọn ta lọ́rẹ̀ obìnrin nìkan wa yahabu liman yasha adh-dhukur tó bá wù wọn ọlọ́run ọba òun ò fún ẹlòmíì lọ́kùnrin nìkan aw yuzawwijuhum dhukurana wa inatha tó bá sì wù wọn ọlọ́run ọba òun ò pàápọ̀ fẹ́ lòmíì bí sí bí ọkùnrin ní ọmọ bí obìnrin gbogbo ẹ̀ pátápátá oore ni yahabu ọlọ́run ní ẹ̀ bọ́ ni wọ́n kà bọ́ ni ètò máa ti bọ́ ó dunnú sí torí mọ́ oore tó wà ń bẹ̀ fọ́ ẹlòmíì òbí ma ọkùnrin yóò padà di olórí burúkú pàṣẹ rẹ̀ ẹlòmíì yóò bí ma obìnrin yóò padà di màáká lérí aburú pàṣẹ rẹ̀ ọlọ́run fún olóbìnrin wọn complain ọlọ́run fún ọlọ́kùnrin wọn complain ọlọ́run ní wa yaj'alu man yasha'u aqima ọlọ́run ní ẹlòmíì sì ní òun ò ní fún ọlọ́kùnrin òun ò sì ní fún olóbìnrin eléyìí ní nǹkan ìyá ti sunkún ọ̀yin yọ yé kí ló ṣẹlẹ̀ ẹni obìnrin lọ́wọ́ tó ń bí ọ̀rẹ́ ọ́ kọ́lọ́n fún ọlálàáfíà lẹ́kùtà máa tọrọ àmọ́ rẹ̀ ó sick sí ò sí ẹni ọmọ obìnrin lọ́wọ́ tún bí àfa kí ló dé tó di ẹ̀wà lè koko báyìí wọ́n ní ìyàwó ẹ̀ bímọ ọlọ́kùnrin ló tún bí èmi náà fẹ́ sin mọ́ ìyàwó ta ló sọ fún ọ pé ẹ̀mí rẹ̀ ó dijọ́ tí ó rí ìyàwó ta ló sọ fún ọ pé ẹ̀mí rẹ̀ ó dijọ́ tí ó ṣe ìyàwó ọlọ́run ta ọlọ́rẹ̀ ọ̀ ń complain ọmọ dúpẹ́ ọlọ́run máa hàn ọ́ lè mà ọlọ́run bùn ọ́ nìkan ẹ̀bùn ọlọ́run kí lọ́mọ tọ́lọ́run fi sínú ẹ̀ ọ̀ ń sẹ́yún ìyàwó rẹ̀ lóyún ò ń bínú ìyàwó rẹ̀ lóyún ò ń bínú tí màálù fúlàní bá lóyún inú fúlàní máa ń dùn ni nítorí wọ́n fẹ́ bí ẹran wọ́n wá fẹ́ bí èèyàn ọ̀wọ́n ń bínú ẹ̀ ṣe mùsùlùmí gidi màálù fúlàní jama tó bá lóyún inú fúlàní máa ń ṣe kíni inú fúlàní máa ń dùn ni torí wọ́n fẹ́ bí ẹran wọ́n fẹ́ bí mẹ́ẹ̀ wọ́n wá fẹ́ bí ọmọ tá a máa ń tọ́ fẹ́ dà lé ayé bóyá náà padà gba oṣù káàyà lérí rẹ pẹ̀lú sábàbí lérí àkọọ́lẹ̀ ọlọ́run ọmọ àwọn yẹn gọ́ o àgọ́ àtàyèmọ̀kan gbogbo wọn tọ́lọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àtọkùnrin àtobìnrin kọ́lọ̀ mọ́ gbà lọ́wọ́ wa àwọn táwọn ń bẹ lọ́hùn fún kọ́lọ̀ mọ́ sábà dá wọn lóhùn kọ́lọ̀ mọ́ jẹ́ wọn lọlé adáfá kí wọ́n tó bímọ kọ́lọ̀ mọ́ jẹ́ wọn lọ ọ̀dọ̀ àwọn adáhùnṣe kí wọ́n tó bímọ mọ́ jẹ́ wọn lọ ṣọ́ọ̀ṣì kí wọ́n tó bímọ ọlọ́hùn abẹ̀wọ̀ ọlọ́hùn Allah mọ́ jẹ́ wọn débi wọn tí máa ń ṣẹbọ kó tó di pé wọ́n bímọ wọ́n sábà dá wọn lóhùn àtọkùnrin àtobìnrin wọn ó lágbára ọlọ́hùn sábàbí alákọ̀ọ́kọ́ onílàdúà Ànábì Zakariya ọpẹ́ kó tó rọ́bà bí àdúrà tí máa ń ṣe òun náà ní pé Rabbi habli min ladunka dhurriyatan tayyiba innaka sami'u du'a ẹ̀rí du'a wọ́n náà ọ̀sàgbọ́ àdúrà du'a Rabbi wọ́ọ́lọ́hún habli tamilọ́rẹ́ min ladunka dhurriyatan tayyiba ọmọ dáadáa àwọn ọmọ dùnú wọ́n sà tamilọ́rẹ́ àwọn ọmọ dùnú innaka sami'u du'a torí ọmọ ń gbọ́ o àdúrà ẹni tí ọba bí ma ti bá ń ṣàdúrà kí ni wọ́n ní ká máa ṣe nísìnyí nínú àyàtà kàyí suratu Ali Imran aya 38
lọ́wọ́ bá ti gbé tàn yẹn wá ipe anabi Zakariya sọ pé rọ́bì ìwọ ọlọ́run habuli tamilọ́rẹ min ladunka látọ̀dọ̀ ìwọ ọlọ́run zuriyatan tayyiba ọmọ dáadáa àwọn ọmọ dáadáa innaka sami'u du'a torí pé ọlọ́run bá wọn máa ń gbọ́ àdúrà àwọn tí wọ́n bá ń wọ́ ọmọ ó sì máa ń dá wọn lóhùn ọlọ́run sì dáhùn ọlọ́run ní ya Zakariya níbo ti sọ́tàn yẹn ọ̀ya máa wá lọlé sọmọyàwó rẹ̀ inna nubashiruka bigulamin ismuhu Yahya àti nínú ọ̀nù báyìí igbó bímọ Yahya lórúkọ ẹ̀ anabi Zakariya ò tí délé kètì sọmọyàwó rẹ̀ tọ́lọ́run ti so kọ́tọ́ ọmọ ọmọ jẹ́ agbára àdúrà níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó gbàǹgbà ń sì ń bẹ̀ dì sí kò sì ní kú láéláé agbára náà sì sẹ́kù sí lọ́dọ̀ kọ́lọ́ mọ́sá lò ó fún wọn náà ọlọ́run bá ní wa aslahna lahu zawja nínú àyà mi ọlọ́run ní kó tó délé àti tún ìyàwó rẹ̀ ṣe ìyá ti ń tẹ̀pa ìyá ti gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ti ṣe pamúlá gbogbo orun dúdú tó wà lára Zakariya àti ìyàwó rẹ̀ ó ti di funfun ọlọ́run la tún ìyàwó rẹ̀ ṣe ìyá tí ò ti ṣe kan oṣù mọ́ látọdún gbọ́n gbogbo ẹ̀ padà nígbà tá àṣẹ ti dé àṣẹ ti dé àṣẹ ni innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun tọ́ba ti ní àsìkò tẹ́bi máa tó jí tó ẹni tó làṣẹ yẹn lọ́wọ́ ẹnìkan náà ni dókítà ò ní lọ́wọ́ dókítà ó tíráyì yóò gbowó kò tẹ̀ ní dówó padà fún yín baba alágbó gbowó yóò tíráyì yóò padà kò ní dówó padà fún yín abẹ́gbẹ́rù ẹ̀rí àbọ̀ òrùkẹ́yà ó tíráyì yóò gbìyànjú bẹ́ẹ̀ bá náwó sọ́dọ̀ rẹ̀ kò ní dáwó padà fún yín ẹni tó làṣẹ lọ́wọ́ tí dókítà fi máa jẹun ayọ̀ lábẹ́ táwọn fún jẹ́lá bí ó fi máa pé adúpẹ́ ẹ ti padà wá bímọ ẹni tí bàbá ìyá alágbó pé mo sọ fún yín pé àgbo yẹn ọlọ́run máa ń fi ṣe ń sábà bí o ọlọ́run ló fún wọn lóúnjẹ jẹ aláàlọ́pàṣẹ tó fi lóyún àwọn mìíràn wájọ wọn látijọ́ yìí tí wọ́n ti lóyún dìse pásítọ̀ lè fún yàn lóyún àfáà ò lè fún yàn lóyún kò sẹ́nìkan tó lè fún yàn lóyún ọlọ́run ọba aláàní máa ń soyún fún yàn ẹ̀yọ́ màyá mi àdúrà wò láàmà ṣe Rabbi habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'ud du'a ọmọ sọ bẹ́ẹ̀ lọ́sàn ọmọ sọ bẹ́ẹ̀ lóru ọmọ ká kúrò Allahu púpọ̀ kí n lápẹ́ jama kúrò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad kò bí ma ẹnìkan ò sékìní ẹnìkan ò bí ẹ̀yìn ní fọlọ́n àbùkù ní fún wọ ìbànújẹ́ ní fún wọ kìí ṣe dùnú fún wọ àmọ́ fọlọ́n ẹ̀yìn ní fọlọ́n pé wọn ò bí ma ẹnìkan ò sì bí wọn ọmọ àfi sùúrà náà bẹ́ẹ̀ sùúrà àwọn òròyìn kankan lẹ́yìn ọlọ́run àṣọ ọlọ́run ní sùúrà náà ròyìn ọlọ́run sọ kankan bẹ́ẹ̀ òun nìkan ní ròyìn bẹ́ẹ̀ kul huwa Allahu ahad ọ̀kan tó sọ̀rọ̀ ọlọ́run Allahu samad ọba tí gbogbo ayé máa ń darí bùkátà lọ́sọ̀dọ̀ rẹ̀ lam yalid wa lam yulad kò bí bá ẹnìkan òbí wa lam yakul lahu kufuwan ahad ẹnìkan ò dàbí ọlọ́run ẹ sọ̀tàn tó ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ̀tàn ẹnìkan kan àdébìyẹn tẹ̀ ń bá ka ẹyọ kan ó ṣe dédé gbàtẹ́ ń bá ka 1/3 of Quran ìdá kan nínú ìdá mẹ́ta Quran tó bá ka mẹ́ta ọ̀dà yìí gbàtẹ́ ọkà òdìdí Quran ọmọ ká ẹ máa fi jẹnu wàtọ́ kọ̀ọ̀rẹ́ ẹ máa ka lẹ́yìn náà ẹ lọ sí hospital fún check-up bóyá àrùn kan ní sekínì ní dàní láàmú ẹ lágbo ẹ tí o bá ní ṣe pẹ̀lẹ́ bọ̀ àti haram wọ́n fún yín lóògùn ẹ máa lò ó bóyá àrùn kan ló wà lára àwọn afáàdé ṣe rúkẹ́yà fún yàn bóyá àlùjànnú kan ló jókòó nílé ọmọ àwọn jókòó síbẹ̀ bí wọ́n bá ṣe ń bá a sùn ni wọ́n máa gbá kó ó lè já àlùjànnú tó kọlù yàn ó lè jẹ́ ìtẹ́ wọn rán sí yàn kọ́ ló ń sọ níbẹ̀ àmọ́ má wádìí kí ni ṣe ọ́ bó ṣe gbádùn ni kò ṣe kíní kò mójútó torí ẹnìkan kan ọmọ tí ń ṣe ọ́ lẹ́yìn ọlọ́ ọkàn tó lọ lè kó sọ gbájú ẹ̀ ó tó di kèfèrí ni mọ̀ wò sẹ́ ta ní ojú obi mọ́ ò nídìí ẹ̀ àlìjánu ni ọ̀yin onísábàbí kò onísábàbí ni òwò sábà ṣàdúrà inú àdúrà táwọn afáà ní ká máa ń ṣe tọ̀kan náà ṣe kọ́ láìpẹ́ yìí wọ́n láwọn fáwọn èèyàn ká máa ń ṣe ọlọ́run padà fún wọn àwọn mọ́kànlá làwọn fún ládùúgbò yẹn àwọn mọ́kànlá ọlọ́run padà sọmọ fún wọn. òun náà ni ya dhal jalali wal ikram akrimuni ya dhal jalali wal ikram akrimuni orúkọ yẹn ismullahi lazamini kò sí téèyàn ló fi béèrè wọ́n ní gbogbo àwọn táwọn wá fún pé kí wọ́n máa ṣe nítorí ọmọ àwọn mọ́kànlá kò sí tí ò padà bí máa ń bẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ya dhal jalali wal ikram mo pe ọlọ́run ọba tó tóbi tí ò sí tó tóbi tọ́lọ́run ọba tí tàyàn lọ́rẹ akrimuni tàmí lọ́rẹ ọmọ ya dhal jalali wal ikram akrimuni bí ó ṣe máa wí náà nìyẹn
sórí bàbá wa sí gbogbo àdúrà pátá lérí fèrè kanlẹ̀ kó tó sálámà lẹ́yìn àtáyá ọ̀sán sàdúrà lásìkò tó jò ń rọ̀ lẹ́yìn àṣìrìnjọ jimá gbogbo àwọn ìgbà tó ń travel gbogbo àwọn àsìkò tádùn àmọ́ ń gbà lọ mójútó ó dẹ̀ ń ṣe tọ́lọ́run bá lóun ò tí ì fún ọ ṣe sùúrù fọlọ́run mọ́ yí lù padà o tọ́ba ti yí lù padà wàhálà ti dé wàhálà bá wọ ọlọ́run ọba ó yí lù padà tán yọ wà fún ọ wà wọ̀nà ṣe ọ̀ ń béèrè ọmọ torí kò lè wọ ọ̀nà ni àbí kò lè wà Jánnà ẹ bá fẹ́ fọmọ yẹn kọ́ ọmọ náà ṣe kọ́ jẹ́ ìtutù ojú fún ọ kò lè ráyè ṣèbádà tó fi wà Jánnà ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ a tún tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba lásìkò tọ́lọ́wọ́n bá ní kó tún yọ fún wa àwọn àdúrà yẹn ó ṣe pàtàkì ńlẹ̀ Yorùbá yìí a fún kálukú ọmọ lọ́lẹ̀ wo kálukú ó sì máa ṣe kọ́lọ́wọ́n bá lá mímọ́ rẹ̀ kọ́lọ́wọ́n ṣe rọrùn fún wa gbígbọ́ rẹ̀ kọ́lọ́wọ́n ṣe rọrùn fún wa àgbọ́yé rẹ̀ kọ́lọ́wọ́n ṣe rọrùn fún wa lílò rẹ̀ kọ́lọ́wọ́n ṣe rọrùn fún wa gbígbàdúrà rẹ̀ kọ́lọ́wọ́n ṣe rọrùn fún wa kọ́lọ́wọ́n bá lá kó wá ṣe ní sábàbí oríire fún wa láyé ń bí àti ìjọ al-qiyama subhanakallahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون.